dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. Lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní oúnjẹ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu wọn lè jáde mú bára tí wọn kọ́ kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ngàn. Kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òfin fẹ́ kọbi ara sí ọmọ. ìdásórí ètò Gbóná Fẹlifẹli lórí Kaftan TV. ẹ kú dédé àsìkò yìí nílé lóko lájọ àti ibikíbi tí ẹ bá ti ń wò wá dé kí n pé ẹ káàbọ̀ sí ètò Gbóná Fẹlifẹli lórí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, lórí ètò Gbóná Fẹlifẹli la ti máa ń ṣe àyẹ̀wò fún gbogbo kókó ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ mi ni Francis Adéníyì. Àmọ́ kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn. Ẹ má lọ síbi kankan, à ń bọ̀. ẹ káwọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò Gbóná Fẹlifẹli ló ṣe ń lọ lórí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà. Nísìnyí báyìí àwọn àlejò mi ti wà lórí ìkàlẹ̀ pẹ̀lú mi. Àwọn ní amòfin Kọ́lá Alápinni. Ẹ káàbọ̀ sí ètò Gbóná Fẹlifẹli. Àlejò mi kejì ni Samuel Ogunléke, ẹni tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó náà, MC tó gba skiyaski. Ẹ káàbọ̀ sí ètò Gbóná Fẹlifẹli. Nísìnyí báyìí a máa lọ sí àwọn ìròyìn wa ní ọlọ́kan ìjọ̀kan. Amòfin Kọ́lá, ní ọ̀sẹ̀ tí ó kọjá gbogbo ẹ̀rọ káyélujára a rí àwọn ìròyìn ní ọ̀pọ̀lọpọ̀ níbi tí àwọn ìgbìmọ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n dá kalẹ̀ ní fún láti ṣe ìwádìí lórí gbogbo àwọn èèyàn tí ọlọ́pàá ti ṣe ní báṣubàṣu àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Lekki toll gate ní ọdún tí ó kọjá. Adẹ̀tí ibẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn Babájídé Sanwó-Olú ó tún dá àwọn ìgbìmọ̀ tó ní èèyàn 4 kalẹ̀ láti tún yẹ àbájáde ìwádìí yẹn. Wọ́n fún wa ní èyí tó máa jẹ́ kí wọ́n wá sọ ipò tí ìjọba dúró sí lórí ìwádìí yẹn. Àmọ́ àwọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀, mínísítà fún ìròyìn ìyẹn Alhaji Lai Mohammed ó ti jáde, ó ti sọ̀rọ̀ tiẹ̀ náà níbi tó ti sọ wípé gbogbo kò sí òótọ́ nínú èyí tí àbájáde tí àwọn ìgbìmọ̀ yẹn mú wá síta. Níbi náà ni a ti rí amòfin tí ó ti jẹ́ mínísítà fún orílẹ̀-èdè Nàìjíríà náà nísìnyí tó sọ wípé àbájáde yẹn wípé ó lòdì sí òfin, wípé ìgbìmọ̀ tí wọ́n dẹ̀ dá kalẹ̀ yẹn wọn ò ní ẹ̀tọ́ láti ṣe ìwádìí fún nǹkan tí àwọn ológun Nàìjíríà àbí àwọn ọlọ́pàá Nàìjíríà bá ṣe. Kí ni gẹ́gẹ́ bí amòfin kí ni òfin sọ nípa gbogbo ìṣẹ̀lẹ̀ gan? Ẹ ṣeun. Ẹni amòfin tó ti jẹ́ mínísítà máa dárúkọ amòfin. Amòfin tó jẹ́ mínísítà adárúkọ Festus Keyamo. Ó ṣe ní láàánú pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde láti ẹ̀yẹ náà Festus Keyamo. Kìbá má sọ bẹ́ẹ̀. Ó jọ pé àwọn èèyàn wa tó bá ti dé ipò ìjọba kìíní kan wà nínú ìjọba tó jẹ́ pé tí àgbà wọn bá ti jẹ dodo wọn ní sọ òdodo mọ́. Kìbá sí wíbẹ̀ orí ìgbìmọ̀ tí gómìnà Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó fi lélẹ̀, a rí amòfin àgbà náà Ẹ̀bùn Adégbòrúwà wọn náà wà níbẹ̀. tó náà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé Alhaji Lai Mohammed sọ náà àwọn náà ò bá ti sọ bẹ́ẹ̀ torí pé àwọn kọ́ ni wọ́n gbé ìgbìmọ̀ yẹn kalẹ̀. Ìpínlẹ̀ Èkó ló gbé kalẹ̀. Ìgbìmọ̀ yẹn ò dẹ̀ tí ì ṣe ìwádìí wọn tán nítorí pé lẹ́yìn eléyìí nǹkan tí wọ́n pè ní white paper pépà funfun kọ́lá tí ó máa túmọ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n kọ sílẹ̀ nínú ìwé ìjọba funfun yẹn òun ni ìjọba máa ṣiṣẹ́ lé lórí.
so gẹ́gẹ́ bí amòfin àgbà àhesọ ọ̀rọ̀ lélẹ́yìí kò yẹ kí Festus Keyamo sọ àhesọ tó bá dùn kan eégún gẹ́gẹ́ bí amòfin àgbà ọmọ tó yẹ kó ṣe àlọ́lé ẹjọ́ ni àlọ́lé ẹjọ́ gbogbo àwọn ọ̀rọ̀ bí apalọ̀ ni gbogbo àwọn ẹ̀ẹ́dẹ̀ rí bí gbogbo lórí bá gbogbo ìwé ìròyìn lé ní àwọn ẹ̀gbọ́n nínú iṣẹ́ amòfin náà tí gbogbo wọn tú jáde tí wọ́n sọ̀rọ̀ ẹ̀gbọ́n Olúwagbòrò Adégbòrúwà sọ̀rọ̀ Fẹ́mi Fálànà sọ̀rọ̀ Monday Obani sọ̀rọ̀ ìwọ nìkan ṣe á fẹ́ sùn kó darí kó kọrí síbì kan tí Fẹlá ń pè ní opposite people ó ṣe ní láàánú pé Keyamo bára ẹ̀ nírú nǹkan báyìí. kí ni ẹ̀yin rí sí gẹ́gẹ́ bí oníròyìn kí ni ẹ̀yin rí sí èyí tí ó jáde láti ọ̀dọ̀ amòfin àgbà Festus Keyamo tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ṣẹ́ríta báwo gẹ́gẹ́ bí amòfin bí wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí oníròyìn èmi gbàgbọ́ wípé kí ìpínlẹ̀ Èkó ní kíní ìkan gbọ̀ngbọ̀n àbí ìpínlẹ̀ Èkó ló gbé ìgbìmọ̀ kalẹ̀ ẹni tí àwọn tí wọ́n dẹ̀ yàn sínú ìgbìmọ̀ yìí amòfin àgbà wà lára wọn tó jẹ́ pé òun ló darí ẹ̀ kì í ṣe èèyàn kan dẹ́fú ìgbà tí bàbá Keyamo tọ́mọ̀ pé ìgbìmọ̀ kò lẹ́sẹ̀ lẹ̀ bó ṣe sọ pé it is illegal kò lẹ́sẹ̀ lẹ̀ nígbà yẹn lọ́hùn tí wọ́n gbé kalẹ̀ kó tó di táìmù yìí àkókò tá a wà yìí kí ni bàbá ń wò tí wọn ò fi sọ̀rọ̀ nígbà tí àbájáde ò tí ì jáde tí wọn ò tí ì gbé kí ni bàbá ń wò nígbà wọn wá gbé jáde tó fi wá di ìgbà tí wọn ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ yìí ṣé ẹ rí i pé bàbá Adégbòrúwà àwọn ní torí wípé àbọ̀ yẹn kò fi bẹ́ẹ̀ kẹgbẹ́ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ òun ni ó mú kí wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tí èmi náà bá fojú wò pé torí pé àbọ̀ òun kò dùn mọ́ wọn nínú tó òun ló fi dàbí ẹni wípé wọ́n gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tá a bá dẹ̀ wá wò dáadáa pẹ̀lú bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n mọ̀ sí lọ́nà pàápàá torí pé wọ́n jí amòfin ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa wò pé sáwọn tá a fẹ́ gbọ́kànlé náà lélẹ̀ tá a bá dẹ̀ wá wò ọ̀rọ̀ wọn fẹ́ bá ti Alhaji Lai Muhammed tí ìjọba àpapọ̀ sùn wọ́n darí síbi kan náà. ẹ̀rí ti Alhaji Lai Muhammed ìgbà kó tó di táìmù yẹn lọ pé kò sí ti ń jẹ́ pànìyàn kò sí ti ń jẹ́ pànìyàn now àwa rí i pé bó ti jẹ́ pé wọn ò tí ì gbé jáde ní ọlọ́ganran àmọ́ ó ti jáde àwọn èèyàn ti gbọ́ àti afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúradìẹ kí ló tún kù. ó ṣe ní láàánú pa àwọn méjèèjì tí wọ́n ń sọ̀rọ̀ òdì sí ìgbìmọ̀ yìí ó ṣe ojúgbà mi ti fún wọn nítorí pé àwọn òfin làwọn méjèèjì kò yẹ ká wọ́n bá rẹ̀ lọ́dọ̀ tó kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ Nàìjíríà máa ń fọ́ mi lórí jà bọ́n. àmọ́ kò sí bá a ṣe ṣe náà tó jẹ́ pé a ní sọ. bẹ́ẹ̀ ni kó tiẹ̀ tó di pé a mú mi ẹ jẹ́ ká wò ìgbìmọ̀ yìí ta ló gbé kalẹ̀ ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ta ló gbé kalẹ̀ ìjọba ẹ má ti fìpínlẹ̀ sí ta ló gbé kalẹ̀ ìjọba ẹ jẹ́ wá lọ ìjọba wo ìjọba ìpínlẹ̀ abẹ́ ta ni ìjọba ìpínlẹ̀ kan ló gbé kalẹ̀. ìjọba ìpínlẹ̀ èyí tí mo sọ rè pé ìjọba ìpínlẹ̀ ibẹ̀ náà ni mo mọ̀ ipe ìjọba olóko ìjọba ìpínlẹ̀ ta ló ní kí ìjọba ìpínlẹ̀ ò gbé kalẹ̀ ìjọba àpapọ̀ ta ni ìjọba ìpínlẹ̀ ń ṣiṣẹ́ fún ìjọba àpapọ̀ tí nǹkan kan bá wọ́ ibo ni wọ́n lọ ọ̀dọ̀ ìjọba àpapọ̀ nígbà tí wọ́n wá gbé kalẹ̀ káàtẹ̀ wá sọ pé tó ó wá dò ní ẹ wá sọ pé ìkọlẹ̀ ní kí wọ́n gbé kalẹ̀ nígbà wọ́n gbé kalẹ̀ nígbà yẹn lọ́hùn tẹ́mọ̀ pé kò dáa kí ló dé tí ìjọba àpapọ̀ ti sọ pé Francis bàbá ọ̀rọ̀ ya ni mú mi. ó dáa náà ẹ jẹ́ ká lọ sí àwọn ìròyìn tí ó tún wà níbi tí a máa mẹ́nu bà ààrẹ àná orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wàá mọ̀ sí Ebele Goodluck Jonathan ó sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ òṣèlú kò ń ṣe nǹkan tó yẹ kí òun dáwọ́lé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nítorí pé òun gangan fúnra òun pé òun ò jẹ́ èèyàn kan tí ó máa ń sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹni tó lágbájá àmọ́ tá bá wo ìrìn àjò ẹ̀ ó ti fi ìgbà kan ṣe igbákejì gómìnà ní
ní ìpínlẹ̀ Bayelsa ìgbà tó yẹ kó jẹ gómìnà gangan ni wọ́n pè kó wá di igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó sì ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún ọdún mélòó kan tó jẹ́ pé ó tún gbé gbá ìbò fún ẹlẹ́ẹ̀kejì ní èyí tó jẹ́ pé kò jáwé olúborí àmọ́ tá bá wò ó nísìn àwọn a ti múra fún ètò ìdìbò míì ní orílẹ̀-èdè Nàìjíríà fún 2023 tó jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ti ń sọ pé ó dàbí pé àwọn ẹgbẹ́ òṣèlú APC wọ́n fọgbọ́n sọ pé kó wá ṣe aṣojú wọn nínú ìbò tó ń bọ̀ yìí àwọn ẹgbẹ́ PDP náà wọ́n sọ pé wọ́n sọ pé kí ni. jáàmù ní lẹ́wẹ́lẹ́wẹ́ tó mọ̀ bẹ́ẹ̀ ṣọ́ àkókò yẹn ó ń fẹ́ lẹ́lẹ́ tí kò sì ní kò dúró dẹ́nìkan òótọ́ ọ̀rọ̀ ni bàbá wa ẹ̀gbọ́n wa Goodluck Jonathan sọ ọmọ ọ̀làgbàjà àìlágbàjà yìí náà ló jẹ́ káwọn èèyàn yọ kúrò níbẹ̀ nítorí pé tẹ́ bá fojú sùnùkùn wo ìrìn àjò wọn nínú òṣèlú bíi kí wọ́n fi wọ́n ṣàdélé bíi kí wọ́n fi wọ́n ṣe igbákejì kí kankan ṣẹlẹ̀ kí wọ́n bọ́ sí orí àléfà ọ̀gá wọn kì í ṣe pé bóyá àwọn gangan fúnra wọn dìde pé ẹ wá dìbò fún mi àfi nígbà tí Umar Yar'Adua Àṣàlá ìṣe tó papòdà tí àti gbàjọba gan fún wọn lọ́ra kọ́íkọ́ ẹni tó gbé ọmọdé tó lọ gbé agbádá bàbá rẹ̀ wọ̀ ni tó wá ó mú lóòótọ́ àdìbò fún wọn lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò tẹ́ àwọn ará ìlú òun ló dífá fún ṣùgbàbá tó wà ń bẹ́ẹ̀ tó inú mi máa ń dùn láti pè ní àsokùngbadé ìlú tí ò bá ní láwẹ̀yìnwò tí ò kọbi ara mọ́ pé ká máa kọ́ ètò ẹ̀kọ́ tó ń pè ní history ìtàn lọ́mọdé ò bá bàtàn yóò bá àròbá ẹ má jẹ́ ká gbàgbé arákùnrin yìí ẹ̀mẹ́ta ló díje pé òun fẹ́ di ààrẹ ẹlẹ́ẹ̀kẹrin kọ́ lọ́wọ́ tó ráyè wọlé nígbà tó máa lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta gan ó bú sẹ́kùn ní gbóhùn tí ẹ̀ ṣe mọ́ gan ló dé ìrẹ̀wẹ̀sì àti àìléyàgbájá ààrẹ àná Goodluck Jonathan wọ́n ló jẹ́ káwọn èèyàn tún padà wẹ̀yìn wò síbi tó ti kọjá ọdún 22 32 years tí Buhari ti jẹ náà ti yọ kúrò tí gbogbo èèyàn ti pariwo ńgbà ìjọba ilé ìfẹ́ ni wá lára jù mí àmọ́ tó bá rántí dáadáa mọ́ wá secondary school ńgbà tí Buhari wá lálákọ̀ọ́kọ́ tó di iṣu atayanyan àwọn èèyàn ń tò fún òróró tò fún rẹsì àwọn sójà já ṣọ́ọ̀bù ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni búrẹ́dì owó búrẹ́dì ń lọ sókè flour mills ò ṣiṣẹ́ kíníkọ̀ gbogbo ẹ̀ ṣáà òní ló dífá fún ọ̀gágun tó ti fẹ̀yìntì Ibrahim Babangida tó fi rapala wọlé Ibrahim Babangida jẹ́ chief of army staff nígbà náà tó jẹ́ pé ó súnmọ́ Buhari pẹ́kípẹ́kí ṣùgbọ́n ọ̀gágun tá à ń pè ní Babangida yìí ó jẹ́ ilé tí gbáròyé ó ń gbẹ́dùn ọkàn ó ń gbọ́ taláròyé ó ń gbọ́ tìbí gbọ́ tàn ó etí ẹ̀ wà nígboro ó mọ̀ pé inú àwọn èèyàn ò dùn níjọ́ tó máa yọ Buhari ṣìnkún báyìí àwọn èèyàn bọ́ sí tì náà ń pàtẹ́wọ́ ni ní 1985 no 27th of August 1985 àwọn èèyàn bọ́ sí tì náà ń pàtẹ́wọ́ ni pé kára tù wá ìyẹn ló dífá fún un tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì yìí nítorí pé ìgbà tí Buhari máa wọlé lákòókò yẹn náà tí Brigadier Dongoyaro tó wà náà school yẹn ní December 31st of December 1983 ń ṣe làwa náà fò mo primary school máa gbà yẹn ṣe tán ní primary 6 tí gbogbo wa ń fò sókè táwọn pàtẹ́wọ́ pé ìjọba Ṣàgàrí ìnákúnà ti pọ̀ jù nǹkan nígbà tí wọ́n máa yọ Buhari náà àtẹ́wọ́lá tó ń pa bẹ́ẹ̀ni wọn ló tún dífá fún tó tún ṣẹlẹ̀ yìí láyé change ni wọ́n fi wọlé tí gbogbo ara dẹ̀ ní ara òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ àìlágbájá kò bí akẹ́kọ̀ọ́ ẹni tó yẹ kó
oníṣòro Ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ẹlòmíì ò sọ̀rọ̀ púpọ̀ tí òun lágbájá táyà dẹ̀ máa gbé sí ní ipò tá a dẹ̀ ṣe dáadáa. a dẹ̀ ṣe dáadáa ó dáná ẹ̀yin ará ilé mo lérò pé ẹ̀ ń gbádùn ètò ń gbóná fẹ̀lifẹ̀li lórí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà nísìnyí báyìí a ó tún sáré dókè lọ́hùn tí a bá padà dé a máa gbọ́ látẹnu Samuel Ogunléke nǹkan tí ó rò sí èyí tí ààrẹ àná Goodluck Jonathan tí ó sọ ẹ má lọ síbi kankan. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò ń gbóná fẹlifẹli ló ṣe ń lọ lórí ìkànnì Kaftan TV Yorùbá àwọn àlejò mi ṣì wà lórí ìkàlẹ̀ pẹ̀lú mi àwọn amòfin Kọ́lá Alápinni àti oníròyìn Samuel Ogunléke kí ni ẹ̀yin rò sí èyí tí ààrẹ àná Goodluck Jonathan ṣẹ́rí lọ́dọ̀ tèmi kì í ṣe àsìkò yìí ló yẹ kí bàbá ṣẹ̀ṣẹ̀ sọ wípé àwọn lágbájá ọ̀jọ̀gbọ́n àgbà ni wọ́n ní ìwòye tèmi ọ̀jọ̀gbọ́n àgbà ẹni tí ò lágbájá wàá lè gbóyè ìmọ̀ ìjìnlẹ̀ olùkọ́ kò sólùkọ́ kan tèmi rò pé kò lágbájá ibi tí wọ́n lágbájá sí ló yàtọ̀ ọ̀tọ̀ pé wọ́n lágbájá fún òṣèlú lèmi rò kó yẹ kí wọ́n ó ẹni tábàdẹ̀ wo láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé igbákejì wọ́n ṣàdélé wọ́n di ní ìgbà tó wá padà di wípé wọ́n wá fẹ́ kúrò ńbẹ̀ gan pé wọ́n sọ pé wọn ò lágbájá wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa ṣe rí àìlágbájá pé kéèyàn mú nǹkan gírì òun nìkan lèmi rí tó ń lè sọ pé àwọn àmọ́ tó máa sọ pé nìkan lèmi rò pé wọn ò ní àmọ́ tó máa sọ pé ká tó nǹkan lẹ́sẹẹsẹ wọ́n tó ọgbọ́n òṣèlú ni òye bàbá tó lọ́dọ̀ tèmi ṣùgbọ́n tó máa sọ pé èèyàn mọ̀ nǹkan ṣe ó lè ṣe gbá ó lè ṣàwo ààrẹ Goodluck Jonathan gbìyànjú èyí tí wọn bá gbìyànjú tí wọn bá lágbájá kí ló dé tí odidi àgbáyé tí wọ́n fún wọn ní oyè wípé tó wọ́n jẹ́ amáyédẹrùn amúlùdùn wọn ẹni tó ń pè fún àlàáfíà tó ń pẹ̀tù sí àlàáfíà tó ń pẹ̀tù sí àwọ̀ wọn ò ní fún wọn láì ṣe pé bóyá wọn bá lágbájá àgbájá tí wọn ní náà ni ẹ sì rí i pé ní táìmù tí wọn wà lórí oyè yìí gangan ẹ wo ìbáṣepọ̀ àwa àti Amẹ́ríkà ẹ wo gáàpù tí ń bẹ ń bẹ ẹ wo àyè tó wà ń bẹ níwọ̀n bá àgbà tí wọ́n mọ̀ pé ẹni tó ń bẹ ń bẹ ó lọ́pọlọ ó mọ nǹkan tó ń ṣe àmọ́ òṣèlú Nàìjíríà yẹn máa kọ bí ẹni kọ́lé ni níwọ̀nba ọjọ́ orí wa ní 30 ọdún lé yìí wa ìsìn àwa náà ti rí i pé ẹnjọ́ ó lè mọ̀wé ó lè dá ó lè lágbájá ó lè já kíkanjú àmọ́ tó bá ti di bí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ọlọ́jókòó ọwà tún kọ́ ọ̀kẹ́kọ̀ọ́ ni so n tèmi rí sí ọ̀rọ̀ ààrẹ àná nù. ó dáa náà ẹ jẹ́ ká tún máa mú àwọn ìròyìn wa ní ẹsẹẹsẹ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ láti bí ọdún méjì báyìí ni àrùn COVID-19 tí ó ti ń bá gbogbo ayé ń fà á níwájú lọ́tún lọ́sì tó jẹ́ pé oṣù mélòó kan sẹ́yìn èyí tí àwọn ìbò ń pè ní variant ìmíì tó jẹ́ pé kò ń ṣe bí èyí tí alákọ̀ọ́kọ́ yẹn ó ti tún jáde tó ní èyí tó jẹ́ pé ó máa múyàn ṣe bí kò ń ṣe bí ti àkọ́kọ́ yẹn nísìnyí báyìí ni àti rí oríṣiríṣi bẹ́ẹ̀ ni ìsìn báyìí a ti tún gbọ́ nípa Omicron variant níbẹ̀ ni a dẹ̀ ti rí tí wọ́n ní orílẹ̀-èdè Canada ni wọ́n ti sọ fún wa pé àwọn èèyàn méjì tó jẹ́ pé wọ́n fẹ́ fò wá sí orílẹ̀-èdè Nàìjíríà ni pé nígbà tí wọ́n ṣe àyẹ̀wò fún wọn wọ́n ní Omicron variant yẹn a dẹ̀ ti gbọ́ àwọn ìròyìn ní ọ̀pọ̀lọpọ̀ níwájú lọ́tún lọ́sì àwọn kan sọ pé Omicron yẹn ó ṣeé ṣe wípé àmọ́ wọ́n ṣe ń ṣe àyẹ̀wò lórí ẹ̀ wípé wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé àti ara àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní àrùn kògbóògùn HIV ó ṣeé ṣe kó jẹ́ pé àti ara wọn ni ìyẹn ti bẹ̀rẹ̀ àmọ́ àwọn kan náà sọ pé ti Omicron variant yẹn wípé kò tí sí ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé ó yẹ ká dúró wípé kò tí sí ní orílẹ̀-èdè Nàìjíríà ká má bẹ̀rẹ̀ sí
gbé àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé kò ní jẹ́ kí kò tún ní fa ìdíwọ́ fún fún ọrọ̀ ajé wa àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni sọ yẹ ká dó ẹdú. nítorí pé ti alákọ̀ọ́kọ́ nígbà tí ó bẹ̀rẹ̀ ní ọdún méjì sẹ́yìn kó tó di wípé ó ṣokùnfà bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń ṣe aláìsí tó jẹ́ pé tí ìjọba tẹ̀ kéde wípé kí onílé kí ó gbélé nǹkan tá à ń dúró nígbà yẹn náà ni pé kò tí wọ orílẹ̀-èdè Nàìjíríà kò tí wọ orílẹ̀-èdè Nàìjíríà. Francis kò ń ṣe tá a fi dúró nìyẹn ìmọ̀tara ẹni nìkan òun ló jẹ́ ká dúró ó yẹ ká ti ti bodè bá ti ń gbọ́ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ ó yẹ ká ti túbọ̀ ìmọ̀tara ẹni nìkan. Abba Kyari olóògbé kọ́lọ́run dẹ̀rẹ̀lẹ̀ fún wọn sí nílùú wọn lọ Germany àfẹ́ ti bodè àwọn ọmọ àwọn olóṣèlú wa náà tí wọ́n wà nílùú òyìnbó tí wọ́n ń kàwé àfẹ́ ṣèbodè mọ́ wọn ti àfìgbà tí Abba Kyari dé láti Germany tí kì í tó inú ibi tó ti ń ṣe mítìn àjọ ìgbìmọ̀ àpapọ̀ wọ́n ti ń wúkọ́ náà ti ń ṣe lẹ́yìn nìkan tó lọ check kìíní yìí ó kí ó bá lọ jẹ́ pé ibi tí Abba Kyari lágbára dé àwọn èèyàn ń pass through immigration mọ́tò máa lọ pàdé ẹ̀ lẹ́nu tarmac ni gbogbo àwọn ọlá tó bá ipò yẹn wá nìyẹn ṣé ààrẹ orílẹ̀-èdè yóò máa travel yóò máa lọ immigration máa lọ ṣe àyẹ̀wò fún sí nǹkan tó bẹ́ẹ̀ mọ́tò máa wà wọ́n rí tí mọ́tò máa wà dẹ́nu bàálù ni nǹkan tó àwọn ọlá tó bá ipò yẹn lọ nìyẹn so mo ti pòwe kan lẹ́ẹ̀kan ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ ló tún dé yìí o ló tún padà dé o pẹ̀lú orúkọ mi pẹ̀lú ìhà mi yóò tún fẹ́ kọ sí wa orí ẹ̀ ni Burújì Kásámù wọn ló lọ sí o Ajímọ̀bí ńkọ́ sí ká máa dárúkọ wọn lẹ́yẹlẹ́yẹlẹ́ àfihàn wọn o ká máa sọ àwọn èèyàn jankan-jankan àwọn èèyàn jankan-jankan a dẹ̀ ti rí àwọn olùdarí àgbáyé kankan tó jẹ́ pé láti ara COVID-19 ni wọ́n ṣe. tabadẹ̀ wá wò á rí i pé láàárọ̀ yìí ní àárọ̀ yìí àwọn àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ ìgbógun COVID-19 wọ́n ti ní àwọn tí ń ṣe àyẹ̀wò àwọn ń ṣàmójútó and monitoring wọn báyìí òun lèmi ń wò wípé ṣé gbogbo àmọ́nítọ̀ ṣé ó níbì kan tó gbọ́dọ̀ dé kó tó di wípé a tó ṣàmójútó lọ́lọ́gàn-án àkọ́kọ́ ẹ̀kejì àkókò yìí ṣẹ̀ṣẹ̀ wá ní ààrẹ wa ní ayẹyẹ wa ń sọ pé ẹ̀yin fásitì tẹra mọ́ṣẹ́ yín láti gbé oògùn COVID-19 láti gbé jáde ẹ má gbàgbé nígbà tí kinní ìkọ́kọ́ jáde ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọn ò mórúkọ tí wọ́n fún wọ́n pè ní South Africa variant ń gbòóyá ni wọ́n sọ pé wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ láti mórúkọ tí wọ́n fún wọ́n fún ní Omicron ẹjẹ́ wá wò báyìí nísìnyí kó tó di àsìkò ìgbà tí COVID-19 kọ́kọ́ jáde gbò mo rántí àwọn kò fẹ́ sọ káwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jáde wípé ẹ wá ẹ̀yìn jẹ́ ti COVID-19 sí alára eléyìí tá a gbé wáyìí kẹ́ ẹ fi tẹ́ẹ̀sì ẹ̀ wò níbo làwọn pòfẹ́sọ̀ yẹn wà kí ni iṣẹ́ tí wọ́n ṣe and most of àwọn nǹkan tí à ń lò gẹ́gẹ́ bí vaccine lónìí gẹ́gẹ́ bí abẹ́rẹ́ ẹ wo àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń pèsè ẹ̀ ọmọ Nàìjíríà mélòó ló wà ń bẹ̀ ẹ má bínú àbí àwọn wo náà síwájú bí wọ́n ṣe ṣe àwárí ẹ̀ ṣé àwọn ọmọ Nàìjíríà náà ló pọ̀ jù ń bẹ̀ kí ló dé tá àkókò tètè irú àwọn yẹn ẹjẹ́ àtàpù wọn ní kíákíá ẹ wò ọ̀yá ẹ wá ṣiṣẹ́ yìí àmọ́ ó fẹ́ dàbí ẹni pé bí amòfin ṣe sọ tí ó bá ti ní pé wa àwa la wà ń jọba a ní ṣe eléyìí tí ó bá ti pé wa eléyìí tá a rò wó mú jáde ń bẹ̀ a ṣe ṣebí ní ìsìn báyìí ní ìsìn àwọn ẹ̀ṣẹ̀ wọn sọ pé káwọn professor láwọn yunifásitì kí wọ́n máa wá ṣe kí wọ́n máa wá bí wọ́n ṣe gbé abẹ́rẹ́ COVID-19 mú jáde àmọ́ nígbà tí ààrẹ sọ tó ń rọ àwọn fásitì pé kí wọ́n gbìyànjú láti rí pé wọ́n wá àwọn oògùn àjẹsára tó máa dẹ́kun àrùn COVID-19 àmọ́ ṣé pẹ̀lú
tó máa ń ṣe ètò ìṣúná owó Nàìjíríà ṣé owó tó ń fi sí ètò ẹ̀kọ́. Ọmọ ààrẹ mélòó ló lọ fásitì Nàìjíríà? Ọmọ ààrẹ mélòó? Ọmọ ààrẹ Muhammadu Buhari mélòó ló lọ fásitì Nàìjíríà? Nígbà táwọn olóṣèlú wa jàǹkànjàǹkàn táwọn ọmọ wọn ò bá lọ fásitì Nàìjíríà, òun ló dífá fún kásù máa lọ ìdáṣẹ́lẹ̀ fún oṣù mẹ́sàn-án. Kí ni ìdí tí ASUU fi ń daṣẹ́lẹ̀ fún oṣù mẹ́jọ sí mẹ́sàn-án? Nítorí pé àmójútó ilé ẹ̀kọ́ wa. Ṣé ilé ẹ̀kọ́ tẹ́ àmójútó àwọn náà ni kó tó wá lẹ́yìn kí wọ́n ìbò ni kí wọ́n ti rí àwọn èròjà tí wọ́n ó lò láti fi ṣe àwọn àyẹ̀wò nǹkan tó yẹ kí wọ́n ó ṣe tí wọ́n fi gbé abẹ́rẹ́ àjẹsára yìí jáde. Nígbà tí gbogbo ẹ̀ lójú ẹ̀ tí gbogbo òlu ti bọ́dà tí wọ́n ti bóde wọn tí a lè jáde táwọn èèyàn jàǹkànjàǹkàn wa tó di kànáńgìdá tí wọ́n lè jáde tí wọ́n ń kú pìpì lẹ́yọ̀kọ̀ọ̀kan sọ mọ̀ pé wọ́n káràmọ́síkí ọ̀rọ̀ COVID-19 àfìgbà táwọn gbogbo orílẹ̀-èdè yòókù ti bo ibodè níwọ̀n tẹ́lẹ̀ wọ́n bá ń ṣe àwọn olóṣèlú wa kí àwọn ti fò lọ London ààrẹ tó tẹ̀ sọ́njọ́ ní pé àwọn ò tiẹ̀ ní láíláí ṣerú ẹ̀ nígbà wọ́n dé oṣù mẹ́fà ó ní baba láfi páàkì presidential jet sí UK bàbá òbí dírẹ́fà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n fi dírẹ́fà ránṣẹ́ sí Aso Rock Clinic ibẹ̀ dírẹ́fà wà jà sí ibẹ̀ ló kú sí o èèyàn ló dífá fún olóṣèlú Nàìjíríà àti peter abada wa dé mú mi ò dé ọjọ́ náà. Ó dáa náà ẹ jẹ́ ká tún mú ilé ẹ̀wọ̀n tá bá wò láti bí ọdún kan sẹ́yìn báyìí ìṣọwọ́ tí àwọn jàǹdùkú tó fi ń já ilé ẹ̀wọ̀n tó fi ń tú àwọn ọgbà ẹ̀wọ̀n tó fi ń tú àwọn ẹlẹ́wọ̀n tó fi ń tú wọn sílẹ̀ a máa rí pé ó ti ń lọ sókè ju bí a ṣe mọ̀ lọ tẹ́lẹ̀ àti wípé ní tẹ́lẹ̀ gan-an àmọ́ gbogbo náà la mọ̀ pé kò ń ṣe nǹkan tí ó ṣọ̀wọ́n kò ń ṣe nǹkan tó rọrùn láti sọ pé kí àwọn kan jókòó kan sọ pé àwọn fẹ́ lọ já ọgbà ẹ̀wọ̀n àmọ́ lẹ́yìn ọjọ́ mẹ́ta ó dàbí pé ó kàn nǹkan tí àwọn kan wá kàn jókòó sí ẹgbẹ́ kan tó ń sọ pé nǹkan tí ẹ jẹ́ ká lọ já ọgbà ẹ̀wọ̀n wọ́n á dẹ̀ lọ ẹ̀mí gan máa lọ nígbọ́ kò ní sí pé nǹkan kan ń ṣẹlẹ̀ a kàn máa gbọ́ pé wọ́n ti já ọgbà ẹ̀wọ̀n àwọn ẹlẹ́wọ̀n tó tó òǹkà mélòó kan tó yẹ pé wọ́n ti sá lọ nǹkan tá a máa rí lórí fọ́nrán ni wípé wọ́n pàṣẹ wọ́n mú àwọn kan padà wọ́n pàṣẹ fún àwọn ẹlẹ́wọ̀n tó sá lọ wípé kí wọ́n fi ẹsẹ̀ ara wọn rìn padà èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Jos ní Plateau olú ìlú Jos ó ṣẹlẹ̀ ní ọjọ́ mélòó kan sẹ́yìn tó jẹ́ pé kọ̀ọ̀kan ní ara àwọn tó lọ já ibẹ̀ tó jẹ́ pé wọn ò rí àyè láti jáde kí ni ẹ̀yin rò sí kí ni ẹ̀yin sọ sí ìṣẹ́wọ́ àti máa já ọgbà ẹ̀wọ̀n tó ń gbòde sí lẹ́nu ọjọ́ mẹ́ta. ìpele Jos jẹ́ ìlú tí mo gbé fún ọdún mélòó kan fún bí ọdún mẹ́rin ìlú oníwà tútù ni wọ́n ní Jos ní gbogbo ìpínlẹ̀ Plateau wọ́n kó èèyàn mọ́ra wọ́n fani mọ́ra bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ yunifásitì mi lọ bí ọdún mélòó kan níbẹ̀ kí n tó darí sí Ìbàdàn níbi tí ọgbà ẹ̀wọ̀n Jos wà ó kì í ṣe ibi téèyàn kan lè ṣàdédé wọ̀ ọgbà ẹ̀wọ̀n Jos ó ń fi ẹ̀gbẹ́ ti olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá tá à ń pè ní A division ibẹ̀ ni commissioner of police ń jókòó sí ní ẹ̀gbẹ́ kan àwọn SSS náà ní facility wọn níbẹ̀ iṣẹ́ wọn níbẹ̀ so kì í ṣe ibi tí ẹnìkan kan lè tó rọrùn kì í ṣe ibi tí ẹlẹ́wọ̀n tẹ̀lé lọ́wọ́ àwọn fẹ́ já láti sájáde kúrò níbẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì tàbá àti ṣe àyẹ̀wò àwọn jíjá ilé ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ bá wo ní tó lóyìnbó ń pè ní pattern níwọ̀n gan nínú òfin à ń pè nǹkan ní similar character evidence àwọn tá a lè fi jọra wọn ẹ rí i pé ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò ní gbogbo ìpínlẹ̀ ibi tá a ti rí ipasẹ̀ IPOB nǹkan kan kí ló dífá fún IPOB ẹ̀rúnú ni àwọn èèyàn ń fi ẹ̀rúnú hàn sí ìjọba díẹ̀ ó bẹ̀rẹ̀ sí wá sí apá ìlà oòrùn àti ìwọ̀ oòrùn
náà là ń rí ní àríwá yìí n tó wà lẹ́yìn wọn ń já ọgbà ẹ̀wọ̀n kìí ṣe ẹlẹ́wọ̀n kan ṣoṣo ni wọ́n fẹ́ lọ àbí méjì àbí ẹlẹ́wọ̀n kan wà ní ọgbà tó special tí wọ́n fẹ́ lọ fàyọ ẹ̀rù náà ni ẹ̀rù náà àwọn èèyàn sí ìjọba tí èèyàn bá dẹ̀ fẹ́ fún ìjọba ní wàhálà oríṣiríṣi ọ̀nà ni àwọn nǹkan tá a kọ́ ní inú ìwé náà gbé ní insurgency and counter insurgency oríṣiríṣi ọ̀nà ni èyí jẹ́ ìkan nínú àwọn ọ̀nà téèyàn fẹ́ so ọwọ́ ìjọba bẹ́yìn nítorí pé tẹ́ bá ẹ wò ọgbà ẹ̀wọ̀n ní kọ́kọ́ wọ́n ń jó ilé ọlọ́pàá. ó dáná amòfin ìṣẹ́jú méjì tá a bá padà dé láti òkè lọ́hùn ẹ tún máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ yín. ó dáná ẹ̀yin ará ilé nísìnyí báyìí a sáré dé òkè lọ́hùn tá a bá padà dé ètò Ó ń Gbóná Fẹlifẹli a máa tẹ̀síwájú à ń bọ̀. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò Ó ń Gbóná Fẹlifẹli ló ṣì ń lọ lórí ìkànnì Kaftan TV Yorùbá. Kí a tó lọ sí òkè lọ́hùn amòfin Kọ́lá Alápinni wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ jíjà ọgbà ẹ̀wọ̀n tó ń lọ sókè sí ní orílẹ̀-èdè Nàìjíríà. gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ rí i pé bí àwọn èèyàn yìí bá fẹ́ ṣe mọ̀dàrú ẹni tá à ń pè ní àwọn à ń pè wọ́n ní unknown gunmen ìjọba náà ló kọ́ wọn lọ́sà bá wo láti 1978 tí wọ́n ti lọ jó ìlú Ìfẹ́lá tí wọ́n sọ ìyá Fẹlá lẹ̀ látòrí pẹ̀tẹ́ẹ̀sì nígbà tí ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìpínlẹ̀ àpapọ̀ pàápàá sì wà lẹ́kọ̀ọ́ ńgbà náà tí wọ́n gbé àjọ àyẹ̀wò sílẹ̀ kí làwọn àjọ àyẹ̀wò wa sọ wọ́n ní unknown soldier ọ̀nlójó ilé Fẹlá unknown soldier ló sọ ìyá rẹ̀ látòrí òkè kò pẹ́ ní oṣù mélòó kan ni màmá yẹn papòdà òun ló dífá fún unknown tẹ́ bá gbọ́ orin Fẹlá tó kọ unknown soldier wọ́n ní unknown soldier nílùú Nàìjíríà yẹn sọ̀rọ̀ unknown soldier ẹ má wọrí láìpẹ́ òun ni yóò dífá fún unknown government òun ló máa dífá fún unknown civilians unknown civilians yìí lẹ́yìn rí yìí ogun tó Fẹlá kọ yìí bí ó ń lọ bí 20 ọdún nísìn bí ó lé díẹ̀ èèyàn 20 ọdún a máa jó ní lọ́wọ́ so ẹ̀rù náà àwọn èèyàn wọn náà ṣe ń lọ ń jó ilé ọlọ́pàá wọn lọ ń já ọgbà ẹ̀wọ̀n sílẹ̀ wọn lọ tipasẹ̀ pé wọ́n fẹ́ èèwọ̀ ni wọ́n jẹ́ fún ìjọba wọ́n fi ẹ̀rù hàn bàbá dẹ̀ wò ó bí ò bá jẹ́ ọlọ́rọ̀ afẹ́ dáṣe ìjọba afẹ́ lọ tiwa lọ́tọ̀ọ̀tọ̀ afẹ́ ṣe àjẹ́ Boko Haram kí láwọn ní Boko Haram náà ṣe báwọn náà fẹ́ àwọn náà fẹ́ ìpínyà náà ni táwọn tó tẹ̀ ti ń gba ilẹ̀ tí wọ́n ti ń gbé àsíá sókè tí wọ́n ti gbogbo ẹ̀ tí jẹ́ pé ó ní iye onírúurú ọgbọ̀n ìlú ní gbogbo náà ti ṣe tó gbà. bẹ́ẹ̀ ni Samuel lọ́dọ̀ tèmi tá a bá wò dáadáa èmi a máa sọ kinní kan bí gẹ́gẹ́ bí Yorùbá pé tí náà ò bá láwo kò lè gòkè odò bàbá ta ni wọ́n bí dáadáa tí ó déwájú sọ́jà tí ó gbà létí láì ṣe pé ọba ní ẹni tó jù ú lọ ọlọ́dẹ kankan lè ṣàdédé kó wá má dà lọ́wọ́ kó lóun fẹ́ lọ kojú kìnìún níbo ni a ti ṣerú ẹ̀ bí tí ò bá ní ẹni tí ń lùlù fún èrò mi tí ń jó kò lè ṣàdédé máa jó èmi wò pé láì ṣe pé ọwọ́ àwọn kan tí wọ́n jẹ́ kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n ń bẹ nínú ìjọba bá wà ńbẹ̀ ẹ má gbàgbé o ibi tí jọ́ọ̀sì wọn gbà tí ròyìn gbé ibi tí ọgbà ẹ̀wọ̀n jọ́ọ̀sì wà òun náà ni amòfin sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe ibi téèyàn kan lásán bẹ́ẹ̀ fún tó kàn lè dìde láì ṣe pé Yorùbá ní olè lé iná ń fólè ta láàyè tí ò bá sí àwọn kan lára àwọn tí wọ́n ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n yìí tí wọ́n ní àjọsọpọ̀ agbépo lọ́jọ́ ọ̀jalè ẹni tó gbà fún ni ẹja mú ó ṣẹlẹ̀ ń bàdàn ṣé a sọ pé àwọn èèyàn tí àwọn ọlọ́pàá tí ń bẹ ń bàdàn àwọn akọ́dà àwọn wọ́dàjàre tí ń bẹ ní ìbàdàn wọn ò ṣiṣẹ́ tó
gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti ń lọ́wọ́ àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan tí ń bẹ nínú ìjọba nínú òun ló jẹ́ kí kinní yìí ó máa tẹ̀wájú ẹ sì má gbàgbé ṣẹ́rí tírú kinní yìí bá tẹ̀wájú èmi ẹ jẹ́ kí n béèrè yìí lọ́wọ́ àwọn amòfin torí àwákà ni àwọn gangan ni wà ń bẹ̀ tó bá ń tẹ̀wájú tó di pórílẹ̀-èdè kò fararọ kò sí bá a sì dìbò lọ́dún nínú ipò tí ò fararọ gẹ́gẹ́ bí òfin bó ṣe là á kalẹ̀ tí irú àwọn nǹkan ìbá bá ń tẹ̀wájú tí ò sì sí àwọn kan gbòógì tá a mú ó lè dàgbà kó má ṣe lójú fèrè Adéníyì Francis wọ́n ní kò síkú tí ó pàgbà tá à ní bá polo orí ẹ̀ ń bẹ́ irú àwọn nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ká sọ pé kò sẹ́nìkan tá a wá rí gbámú òun ló wà nídìí ẹ̀ látọjọ́ tí wọ́n ti ń gbọ́ tèmi ti ń gbọ́ tí amòfin ti ń gbọ́ tí gbogbo wa ti ń gbọ́ pé wọ́n pa àwọn ọ̀nà government wọ́n ní wọ́n ṣínà bọ́bọlẹ̀ mélòó nínú wọn ni wọ́n ti kókò wọn sí tata àti rí àmọ́ bí wọ́n bá pa sójà kan àárí kí ló dé kí ló ṣẹlẹ̀ Yorùbá sì ní tí ojú èèyàn bá ń ṣe pin tẹ́ ẹ̀ bá yọ kẹ́ ẹ fi hàn báyìí kò ní mọ̀ pé ohun tóun ṣe kò dáa ẹ mọ̀ iye ìgbà tí wọ́n sọ pé wọ́n pa olórí àwọn Boko Haram ṣé bí wọ́n bá ti pa yọ lọ́run yóò tún padà wáyé. ó dáa náà àkókò tí a gbọ́ àwọn ìròyìn kọ̀ọ̀kan àwọn ìwé ìròyìn kọ̀ọ̀kan sọ pé kódà wọ́n ká àwọn tó lọ ṣiṣẹ́ yẹn ni mo sọ fún yín pé kò rọrùn láti rọ bẹ́ẹ̀ pé wọ́n sé wọn mọ́ inú ọgbà ẹ̀wọ̀n abanisoro ká gbọ́n tó máa ti bẹ̀rẹ̀ jáde tán bá rí wọn mú jáde láàyè bóyá wọn á lè jẹ́wọ́ láti ṣe àfikún ọ̀rọ̀ tí Samuel sọ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tẹ́ bá ń gbọ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣígun bá àwọn gómìnà wa nílé ìjọba ilé ìbá ń ṣẹlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ìgbà mélòó náà ni wọ́n á fi dá sọ̀rọ̀. ebi kọmíṣánná fún àyíká ti bọ̀yìn ṣé tẹ̀ bọ̀yìn òun ni wọ́n dá lójú ọ̀nà tí wọ́n yìnbọn fún ìkan lára àwọn aṣòfin tẹ̀ bọ̀yìn òun ni wọ́n yìnbọn tó ń kó bọ́n ti kọmíṣánná fún àyíká náà. bẹ́ẹ̀ tó kẹrẹ òun bọ̀ akárẹ́dẹ́. ó dáa náà àkókò tí ń kó wa ní papámọ́ra àmọ́ a lè ṣaláì má sọ má mẹ́nuba ìròyìn tí ó tó sì wà níbí ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tó jẹ́ wípé ní ara gbogbo ìgbésẹ̀ tí àwọn ìjọba máa ń gbé ìgbésẹ̀ kan tó jẹ́ pé wọ́n máa ń gbé tó jẹ́ pé kò sí bó ti wù kó kéré tó gbogbo ìgbésẹ̀ tó máa ti gbé lórí ọ̀rọ̀ epo petrol. nítorí pé a ní nǹkan míì àárí àkókò fi ṣe sórí ọlọ́rọ̀ epo rọ̀bì Nàìjíríà àti yíyọ subsidy owó ìrànwọ́ tí wọ́n fi kún yìí a ṣe nígbà tí Okonjo-Iweala jẹ́ mínísítà a ti ń ṣe látìgbà tá a ti wà ní mo wà ní secondary school tí mò ń kọ JAMB SAP riots 1989 láwọn ti ń sọ̀rọ̀ kó wọ́n á yọ subsidy wọn ní yọ subsidy World Bank ní káṣí adjustment IMF ní káṣí kí n táwọn student fọ́n jáde tí wọ́n fọ́n jáde tí wọ́n pa student nífẹ̀ẹ́ pa student ní Zaria sórí ọlọ́rọ̀ epo yìí nǹkan kan wà ń bẹ tó wà lójú Nàìjíríà òkòdóró ẹ̀ wọn kì í sọ jáde fún wa ọ̀rọ̀ epo Nàìjíríà awo ni ọ̀rọ̀ ilé epo iṣẹ́ rọ̀bì Nàìjíríà awo ni àmọye tá à ń ta lójúmọ́ àmọye tá à ń wà lójúmọ́ nínú ipò tá à ń wà yìí náà làwọn Russian máa gbé ọkọ̀ ojú omi ńlá bìrìgìdì wọn ti ẹni dóyè èbúté wa tí wọ́n ti hóòsì balẹ̀ tí wọ́n ti fa tí wọ́n fẹ́ fà nínú ẹ̀ tó yẹ pa òun ló dífá fún ká máa rán àwọn navy jáde ó boni lójú ṣùgbọ́n níjọ́ tá a bá ti yọ ọlọ́rọ̀ epo yìí tá a yọ owó ìrànwọ́ yìí àti lórí iná a fẹ́ da Nàìjíríà rú ní bẹ́ẹ̀ mi ṣe rò nítorí pé mẹ̀kúnnù ní gbogbo kinní wọ̀nyí kan ẹni tó wà níjọba èèyàn mélòó ló wà níjọba ló ń sanwó ná ìjọba ló ń sanwó ná fún wọn tó bá dá sọ̀rọ̀ kí náà ń lọ a lè níná Nàìjíríà tá a bá ṣe ń lo generator tá a ń lo oríṣiríṣi nǹkan lásán fún direct line ní NEPA ni mo ti sọ ọ́ ní bíbá ìjọ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní Nàìjíríà ẹ cut off gbogbo presidential lodge àti governors lodge kí wọ́n má lè lo jẹ́ẹ̀nì kí wọ́n má lè lo káwọn náà mọ tí aráàlú ń fara tó ń kọ́ ẹ̀kúnnù
ẹ̀fọ́ tó ń bọ̀ láti Jos, ọ̀pẹ òyìnbó, ọ̀gẹ̀dẹ̀, iṣu láti Nasarawa àti Benue, eléyìí láti bí látọ̀ gbogbo ẹ̀ ṣe ń darí bọ̀ ṣé bọ́kọ̀ ni wọ́n máa fi gbé yóò tún wọ́n àwọn mẹ̀kúnnù náà ò tún ní rówó wọn ní rówó fi rà gbogbo nǹkan tún lẹ́yìn ìgbà tí ìjọba yìí ti débẹ̀ ṣe bó níye tá à ń ra epo 87 naira bí kọ̀ọ̀kan lára kó tó ìjọba ilé ẹ̀mọ́ tá à ń ra sí 165 ibòmí 163 àwọn olóṣèlú wa wọ́n dẹ̀ fọ́n mọ́tò jáde bíi mọ́tò bíi 17 convoy ẹ máa lé gbogbo àwọn aráàlú tó dìbò fún yín kúrò ńbẹ̀ àwọn ọmọ yín lọ skul nílùú òyìnbó so nígbà tẹ́ bá tó wá tó lè fẹ́ yọ owó ilé àwọn aráàlú lẹ tó fi ṣe jàǹbá fún kò sì jàǹbá fún olóṣèlú tó ń gba owó gọbọi olóṣèlú Nàìjíríà tó wà ní National Assembly kó máa gbowó ju ààrẹ orílẹ̀-èdè United States of America lọ nǹkan kan ṣe wá o àdèmọ̀ pé nǹkan ṣe wá sórí ibi tí ọ̀rọ̀ subsidy ń lọ lóríṣiríṣi ìhà oríṣiríṣi ló kọ ètò kọ sí àwọn màmá ọlọ́jà ètò kọ sí àwọn students ètò kọ sí àwọn òṣìṣẹ́ ìjọba àwọn civil servants bẹ́ẹ̀ ni ìjọba ń jókòó lórí ẹ̀tù ni ìjọba ń jókòó lórí ẹ̀tù pẹ̀lú ọ̀rọ̀ yìí tí wọ́n ẹ máa lọ bá àwọn aráàlú ń gbogbo gbà ẹni sùúrù àfọwọ́kúnlé àwọn èèyàn dẹ̀ ń rí bí ẹ ṣe ń gbégbèsè ayé wọ̀bíà. ó dáná àkókò tí ń kọ́ wa ní papamọ́ra Samuel Ogunléke ìbéèrè tí èmi wá fẹ́ béèrè ni pé lórí ọ̀rọ̀ fuel subsidy àti rí àwọn àjọ NLC tí wọ́n ti sọ wípé láyé pé wọn ò ní gbà àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìjọba bá ti fẹ́ gbé òru ìgbésẹ̀ wọ̀nyí a máa rí wípé àwọn NLC tó máa ṣe ìgbáradì wípé ọjọ́ báyìí o gbogbo orílẹ̀-èdè Nàìjíríà o kí àdàṣẹ́lẹ̀ o ká lọ ṣe ìwọ́de o títí dìgbà tí àmọ́ kó máa fi di wákàtí mélòó sí ìgbà náà a máa gbọ́ pé wọ́n ti wọnú yàrá lọ dínàdúrà a máa gbọ́ pé bóyá wọ́n sọ pé náírà 10 ni wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ wọ́n sọ pé wọ́n ti dínàdúrà pé nísìn ó ti di náírà 8 kí ni ìrísí lóní ṣókí nítorí àkókò tí pa. ṣe fún wa ní orí ọ̀fẹ́ àwa náà ṣe government union nígbà táwa ń school àmọ́ ìgbà tí wọ́n fẹ́ increase owó school fees wa irú àwa yìí tó jẹ́ tó sọ wájọ ọmọ burúkú ńgbà náà lọ́hùn ni pé àṣẹ lára àwọn tó jókòó pé àwọn wọ́n fẹ́ dúnàdúrà ṣẹ́rí kó tó di pé ó kan Àyùbá Wábà tó wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ bàbá òṣì ọmọlẹ̀ tó wà ń bẹ̀ mọ iye wàhálà tí bàbá òṣì ọmọlẹ̀ fà nígbà tán wà ní NLC president nígbà tán padà dé Yorùbá ńkọ́ sẹ́rí gbogbo ọ̀rọ̀ olépodé àti yọ́ lákọ̀ọ́kọ́ àti yọ́ lẹ́ẹ̀kejì àti yọ́ lẹ́ẹ̀kẹta àkókò tí kó wa ní pápámọ́ra ni. àkókò tí kó wa ní pápámọ́ra nítorí pé a sì ní àwọn international sí àtàwọn ọmọ bẹ́ẹ̀ ni. wípé ẹ wò ó dáadáa lórí ọ̀rọ̀ olépodé number one thing tèmi kọ́kọ́ ń lọ ni pé àti yọ́ lákọ̀ọ́kọ́ àti yọ́ lẹ́ẹ̀kejì àti yọ́ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin la tún fẹ́ yọ yìí kí là ń yọ so ní segment kọ̀ọ̀kan tá à ń yọ ni ìyín ẹjẹ́ àgbè ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá ní ẹ máa fún àwọn 40 million Nigerians ní 5,000 bó o lè ṣe fẹ́ ṣé àwa tó jẹ́ pé a ṣe registration INEC a ṣe ti NIN tá a bá sì fẹ́ ṣe nǹkan kan ní online a sì nílò láti tún ṣẹ̀ṣẹ̀ ṣe registration tíjọba bá fẹ́ gbà wá síṣẹ́ a ṣẹ̀ṣẹ̀ tó máa lọ turn print níbo ni ẹ ti fẹ́ rí data àwọn 40 million. ìjọba yìí tẹ̀ jẹ́jọba tí kì í mú lè ríṣẹ́ kò sẹ́ni tó gbàgbọ́ nù wọn mọ́. ó dáná ẹ̀yin àlejò mi ẹ ṣeun gan wípé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa tẹ̀síwájú lórí àwọn ìròyìn torí pé àwọn ìròyìn wọn ṣe kókó dáadáa tó jẹ́ pé mo mọ̀ pé àwọn ará ilé gan wọ́n máa nífẹ̀ẹ́ láti mọ ibi tí a máa fi àwọn ìròyìn wọ̀nyí rọ̀ sí. ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí wípé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa lérò pé tá a bá tún pè yín níjọ́ míì ẹ tún dá wa lóhùn. ẹ ṣeun gan ẹ̀yin ará ilé ibí ni a máa fi àdàgbà ètò wa rọ̀ sí lẹ́nìí tó bá jẹ́ pé ẹ ti gbádùn ètò ń gbóná fẹlifẹli kí ẹ tún darapọ̀ mọ́ wa ní ọjọ́ míì ọjọ́ ire lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Adéníyì Francis ó dàbọ̀. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. Lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn
wọ́n ní ó jọ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu lè jáde ní báràkì ọ̀kan kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. mi ò kí fẹ́ kọbi ara sí ọmọ. ìdásórí ètò gbóná fẹlifẹli lórí kàkáǹtì